أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على الحبيب المحبوب سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه وأتباعه وذرياته إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وعلمناه من لدنا علما سنكرك فلا تنسى. Aki Ọlọ́run alhamdulillah, ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ kó máa bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ náà kó máa dà gẹ̀rẹ̀gẹ̀ bọ̀ sórí àwọn ará ilé rẹ̀, àwọn sàhábà rẹ̀, gbogbo àwọn ìyàwó tí wọ́n bá lùgbà pẹ̀lú àníyàn dáadáa. K'Ọlọ́run bá wa kẹ́ wọn, K'Ọlọ́run bá wa gẹ̀ wọ́n. Ìkẹ́ náà kó máa wá dúró tí wọ́n nìkan, kó máa bá gbogbo àwọn sàhábà, àwọn àfáà wa tí wọ́n ti lọ, àwọn sálàfù sọ́lihun wa atba'uhum. K'Ọlọ́run bá wa ṣìkẹ́ rẹ̀ fún wọn, Allahumma amin. Àkí gbogbo àwọn àfáà wa náà tí wọ́n ti lọ, K'Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn jù bẹ́ẹ̀ lọ́nu sàárè. K'Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn, K'Ọlọ́run bá wa dàwọ́ pọ̀ mọ́ àwọn ànábì rẹ̀, Allahumma amin. Alladhina ya'maluna yasiran wa yu'ajjiruna kathiran li salamati sudurihim. Àwọn tí wọ́n ṣiṣẹ́ wọn ní ìtọ́lọ́run wọn, ìbẹ́nu àwọn àfáà wa tí wọ́n ti lọ, tí wọ́n mọ̀rọ̀ sọ, tí wọ́n mọ̀ wá sí ṣe, tí wọ́n mọ̀rọ̀ kọ kalẹ̀, tí wọ́n mọ̀ gbogbo nǹkan ṣe, tọ́lọ́run sì ní àwọn ìjọba àwọn èèyàn kàǹkárọ̀ fún wọn. Ẹ̀rí bọ́n gẹ́gẹ́ bí bàbá wa Sheikh Adam, bàbá lágége tàná, K'Ọlọ́run bá wa kẹ́ wọn. Bàbá Sheikh Kamaluddin Aládàbí, iṣẹ́ táwọn náà ṣe pọ̀, K'Ọlọ́run bá wa kẹ́ wọn náà. Bàbá wa Lágbàjì, K'Ọlọ́run bá wa kẹ́ wọn. Bàbá wa Lámúnigun, K'Ọlọ́run bá wa kẹ́ wọn. Gbogbo àwọn àfáàrí dáadáa tí wọ́n ń bẹ ní Abẹ́òkúta tí wọ́n ti lọ, K'Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Ìlú Ọ̀yọ́, K'Ọlọ́run bá wa kẹ́ wọn. Ìlú gbogbo ìlú yányán, àwọn tá a mọ̀, àwọn tá a mọ̀, K'Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Ẹ̀rí gbogbo àwọn tá a wí yìí, ọ̀rọ̀ yẹn ni fún wa. Fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin. Ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn ni fún wa ká máa rántí wọn, torí pé nínú máa rántí wọn yìí ń túká yí pé àmóore tí wọ́n ṣe fún wa nu, torí pé ń bẹ nu wọn tí mọ wáàsí ṣe wáàsí rẹ̀ ló fi kọ́ àwọn kèfèrí wọnú Islam. Gbogbo tó bá tó wá ṣe nǹkan bẹ́ẹ̀ ni èrè ayé tàlùkìyàmà Ọlọ́run ó ṣe fún wọn. Àdéhùn Ọlọ́run ni inna wa'dallahi haqq. Àdéhùn Ọlọ́run sì ni kò ní yẹ̀ láíláí, kò ní yẹ̀ láíláí. K'Ọlọ́run má ṣáà jọ̀wọ́ kó bá wa kẹ́ gbogbo wọn, Allahumma amin. K'Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn, Allahumma amin. Àwọn fásitì yìí kí gbogbo àwọn àfáà wa tí ń bẹ láyé náà pé wọ́n kún iṣẹ́ takuntakun, wọ́n kú iṣẹ́ ribiribi. Àwọn àfáà wa tá a dárúkọ ní gbogbo ìgbà, látẹ̀rí bàbá wa Mudirul Markaz, bàbá wa Fadilatu Sheikh Habibullah Adam Abdullah Al-Ilori, hafidhahullahu wa ra'ahu. Bàbá yìí bọ́lọ̀ ti gbé wọn kalẹ̀, Ọlọ́run gbé wọn kalẹ̀ manaran lid-dinil Islam. Ọlọ́run gbé wọn kalẹ̀ ní ìtàwọn èèyàn ó máa fi túkọ̀ nínú Islam, ohun táwọn ńlá káyè ó máa wò láwò mọ̀nà nínú Islam. Ẹ rí pé irú ẹni bẹ́ẹ̀ tọ́ sàdúà ká máa sàdúà fún, irú ẹni bẹ́ẹ̀ tọ́ sàdúà ká máa sàdúà fún. Kò wá mọ lórí tí wọn nìkan, àwọn tó tún wájọ bí irú wọn náà táwọn náà ń ṣiṣẹ́ bọ́lọ̀ ti rán wọn, gẹ́gẹ́ bí bàbá wa Sheikh Suleiman Farouk Oníkíjìpá, bàbá wa Suleiman Imamu Ọ̀fà, àtàwọn bàbá wa náà káàkiri gbogbo ayé táwọn tá yóò gbà wá láǹfààní láti dárúkọ wọn. Ọlọ́run dákun bá wa dúró tì wọ́n, Ọlọ́run bá wa dúró tì wọ́n, Ọlọ́run máa pa wọ́n fún wa báyìí o. Wala la ilaha illallah. Àti wọ́n tó ń wò mí káàkiri, obìnrin náà ọkùnrin náà ni, mo kí ń gbé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìtí mo fẹ́ sọ lónìí, ẹ rí pé ọ̀rọ̀ mi náà tí mo fẹ́ sọ yìí á mú lẹ́yẹ kankan ni, ó wá pín sọ́nà méjì. Àkọ́kọ́ ń bẹ ní pé àwa tá ń pera wa lálùsúnà tòní, àwa tá ń pera wa ní alùsúnà, àbí tá ń pera wa ń sálàfí, àbú ń pera ń súfí,
tó bá ti ń wùwà yìí lọ jáwọ́, ohun tí mo fẹ́ sọ yìí tó bá ti ń wù lọ jáwọ́, torí pé ìwọ tó bá ti ń fẹnu ṣáátà àwọn tí wọ́n ti lọ àkọ́kọ́, Ọlọ́run ní a máa rántí wọn pẹ̀lú dáadáa. Tó bá ti wá rántí wọn pẹ̀lú aburú, ẹ rí pé ẹnìkan ò ní rántí òkú ọ̀run pẹ̀lú aburú illa al-ashqa. ọ̀rọ̀ Al-Qur'ani ni àwọn tí wọ́n ti nù láyé tí nǹkan wọn ti bàjẹ́ láyé lálùkìyàmà, alladhi yasla an-nara al-kubra. irú àwọn níbẹ̀ wọn tó bá fi lè kú sórí rẹ̀ iná tó le jù ló máa wọ̀. So ẹ wà ní pé lẹ́ni àwọn tá a pera wọn sálàfí, tá a pera wọn súfí, tá a pera wọn lálùsúnnà, ohun tá a ń ṣe jù lẹ́ni aláàmọ̀ ṣẹ̀ríà, àwọn nǹkan tí ò dá ìlà wa ń ṣe jù. báwo la ti ń ṣe? báwo ni nǹkan ní ti máa ń wáyé? níbi ká máa ṣọ́ àwọn èèyàn pé mistake wo ni àwọn èèyàn ṣe lórí social media. àtàsọ́yòd pé wọ́n ní mùdírù sọ̀rọ̀ lẹ́ni, mistake wo ló ṣe lọ́ fẹ́ wò. ìmọ̀mọ̀ fà sọ̀rọ̀ lẹ́ni, mistake wo ló ṣe lọ́ fẹ́ wò. àwọn àgbààgbà fà káàkiri àwọn ọ̀rọ̀ tó bá ti sọ ohun àyọkọ́ láàmì tí wọ́n máa wá pé mistake wọn ni wọ́n ṣe, òun ló fẹ́ mú ṣe tí ṣẹ̀ríà kọ́ wa nù. àkọ́kọ́ ṣẹ̀ríà Islam láti òkè délẹ̀ minal alfi ila al-ya la yajuzu ala kulli aqilin muslimin. kò tọ́ fún gbogbo ẹni tó bá jẹ́ ńlá káyì tó bá jẹ́ mùsùlùmí òdodo, kò tọ́ fún. torí pé kíní kan bẹ àdáfọ́ ní ilmu nafsi nínú qismu sihha nafsiyya, à ń pè ní ad-darbil. ad-darbil yìí mawjudun fi qalbi kulli insan. darbil yìí ń bẹ nínú ọkàn gbogbo èèyàn. àwọn afọ́n psychology ló fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí pé kíní kan bẹ nínú ọmọ ara ẹ̀mọ́ ẹ̀, gbogbo ọmọdé ènìyàn, ọkùnrin ní obìnrin ní ẹni, Ọlọ́run ti dá ọmọ ẹ̀ ad-darbil. òun là àwọn afọ́n oníṣẹ̀dá ń pè ní albasira. ṣẹwárí kíní yìí ọkàn ní kálukú ló wà, inú ọkàn rẹ ń bẹ. ìwọ tó ń wò mí, darbil ń bẹ nínú ara rẹ. èmi tí mo ń sọ̀rọ̀, darbil ń bẹ nínú ara mi. darbil yìí ẹ̀rí kan ló ń pè ní albasiratu. ẹ̀gbọ́n wọ́n pè ní kíni? albasiratu. ó ti yẹ báwọn, wọ́n pè ní albasiratu. gbogbo ẹ̀dá tọ́lọ́run wá dá láyé tí ò bá ti mọ̀ pé òun náà exist ni ò ní ìmọ̀. ṣọ́rí darbil yìí in arada Allahu bika khairan, Allahu akbar, wajjahtahu li nafsik faktashafta bihi uyubak. ẹ má bínú, fóònù kejì ríngì ni. tí Ọlọ́run bá ti wá ò pé darbil tọ́lọ́run dá sára rẹ̀ tó bá fẹ́ lò síbi tó dá, tó bá fẹ́ jèrè lálùkìyàmà, ó máa tún rẹ̀ ṣe ná, ó máa tún ara rẹ̀ ṣe ná kó tó máa tún ẹlòmíì ṣe. ẹ gbọ́ torí pẹ̀lú Kùránì fi yé wa pé balil insanu ala nafsihi basira walau alqa ma'azira. balil insanu ala nafsihi basira. gbogbo ọmọ èdè ènìyàn ló yẹ kó máa ríra rẹ̀ kó tó máa rí ẹlòmíì, ìyẹn ni pé túnra rẹ̀ ṣe kó tó máa tún ẹlòmíì ṣe. túnra rẹ̀ ṣe kó tó máa tún ẹlòmíì ṣe. torí pé lè ní àwọn tá a pèrè aláàfáà lọ́ọ̀dọ̀ àfáà tá à ń pèpè súnnà mọ́ra wa, àwọn nǹkan tá à ń ṣe jìnà sí súnnà yẹnyẹn, ó jìnà sí ṣẹ̀ríà Ìsìlámù yẹnyẹn. torí pé kí ló mú wọ tó ojú ọ̀dọ́ tó wá ń jókòó sórí social media pé kí láàfáà kan sọ
ohun tó bá sì ṣe tó rò bó sì ṣe ló wá mú ló máa wá gbé káàkiri. tasayyudul akhta da'un in tamakkana fi nafsin atfaha ma fiha min nur al-iman wa sayyara al-qalba kharbana aw khazilana aw kharaba. ń tà mọ̀ sí kéèyàn máa ṣọ́ láì fi àwọn èèyàn kódà ẹ̀sìn ayé àtọ̀run ni wọ́n tó bá ti ń ṣe àìsàn ayé àtọ̀run ni tó bá ti gbilẹ̀ sọ́kàn ẹnìkan pé ó fẹ́ máa ṣe nǹkan táwọn àáfàá sọ láì fi wọn ló fẹ́ máa ṣọ́ káàkiri. wàláhì làzim yìí máa ń pa náà mọ́lẹ̀ ìmọ̀ ní ọ̀nà tí ń bẹ lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀ yóò máa pa ni. nàṣíhà rẹ̀ fún gbogbo èèyàn, nàṣíhà rẹ̀ fún gbogbo èèyàn, fún gbogbo ẹ̀dá. ẹni bá nàṣíhà rẹ̀ fún gbogbo èèyàn. kí làwọn àáfàá ṣe fún ẹ? kí ni mùdírù mẹ́kàsí ṣe fún ẹ? kí ló fẹ́ ṣe fún ẹ gan? líbo sí ibo tó bá ṣe ẹ dáríjì wọn lọ́kàn kí ló tiẹ̀ kí lẹ fẹ́ dà papọ̀? torí pé ibi tí wọ́n rìn ọ̀tọ̀ ibi táwọn rìn ọ̀tọ̀ kò jọra wọn rárá. tó ṣe báwọn kí ló ń dùn mọ́ ẹnu àtẹ̀yìntẹ̀ ń ṣe bẹ́ẹ̀? kí ló ń dùn mọ́ inú pé ẹgbọ́n láì fi ẹnìkan ẹ wá ń fọ́n ọ̀ta? àfọwọ́ Ibn Iyad èèyàn àwọn afọ́nímọ̀ tó bá ń sọ̀rọ̀ ẹ máa ṣàkíyèsí rẹ̀. àfáà ní pé inna min alamatil munafiq an tafrah iza sami'a bi'uyub aw bi'ayb ahadin min aqranihi. ó ń bẹ nínú àpẹẹrẹ mùnáfìkì ní máa ń gbọ́rọ̀ èèyàn kan láì fi èèyàn tí máa ń fọ́ká. inú rẹ̀ ó máa dùn pé ó ti fi ṣe ẹ̀yẹ wọ́n ti fi ń ṣẹ̀sín. àwọn àfáà ọlọ́run wà ní ìbànújẹ́. inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun. inú wọn ní ìbàjẹ́. àmọ́ àtàbà wò pé bóyá ká ṣe wá sí fún yín ẹ̀ kó bá ti ń ṣe tó náà wọn ò dá yín lóhùn ìyẹn ni wọ́n ń bí yín nú tẹ́ tí ń ràn nǹkan mìíràn tẹ̀. gba àwọn tẹ̀ ń bú ta níra yìí tí àmọ́ àmọ́ ṣe wá sí fún yín kẹ́ má bàbá ẹ̀ kú. ẹ̀ ń bú àwọn Tìjàníyà ẹ̀ bá àwọn Kọ̀dìríyà ó ṣe ń sa Sèyífì inú àwòrán Tìjàníyà ló wà ó ṣe ń sa mùnáfìkì nìyẹn muzabzabina bayna awullah ó ṣe dúró bì kan. ẹ̀ ń bá wọn Tìjàníyà òun pè sódà àwọn tó ń bú Tìjàníyà tí wọ́n ń bú Sheikh Ahmad Tìjàní ó sì ń ṣe àwòrán ọ̀dí wọn lẹ́yìn àtàwọn nǹkan míì tí mo bẹ́ẹ̀ dá dúró bọ̀n ṣé bọ̀n ìrẹsì ẹ̀bẹ̀ àtàwọn tó kù ẹ̀bẹ̀ ẹ máa mú sí yìí náà ẹ máa mú sí yìí náà. àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn tá a fẹ́ tún yẹn ṣe àtiwọ́ tó ń wò mí gbogbo alákó sínú ẹ̀ tó ṣe kó rí bẹ́ẹ̀ àwọn tá a fẹ́ tún yẹn ṣe torí pé àwọn nùkọ́ọ̀dù ṣẹ̀rí'í wà bá a ti ní nùkọ́ọ̀dù adabi so a ní nákìdù ṣẹ̀rí'í náà wọ́n wà ohun tó bá sọ nù ṣẹ̀rí'í àti ìbára rí bẹ́ẹ̀ wọ́n kò ṣe padà tamyizu bayna ad-dalal wa tariqil mustaqim. ó yẹ bá inú àwọn nùkọ́ọ̀dù inú àwọn tó ń ṣe nákìdù ṣẹ̀rí'í tanqidu ṣẹ̀rí'í ó sọ̀rọ̀ kan wípé law sara an-naqid ala al-ma'qul la waqafa mawqif al-muslih la mawqif al-jasus. ìwọ tó rún fẹ́ tún yẹn ṣe ní Islam ó ní dúndú pé ó máa wá ṣọ́ wọn ó máa wá tọwọ́ bọ ìmánì wọn. ìdúró tó yẹ kó o dúró ní pé ìdúró pé fẹ́ tún nǹkan ṣe. ẹ dẹ́kun èèyàn ìwọ tó ń bú yẹn pé alágbára pókìtì àbí bá ṣe máa ń sọ ná alágbára omi bàbá tó ń pè ní alágbára omi tó ń yí sí alágbára omi pókìtì àbí bá ṣe máa ń sọ ná ọ̀rọ̀kọ̀rọ̀ burúkú ni. wọ́n fún yẹn ní OON mọ́túmọ̀ rẹ̀ ní OON ìjọba Nàìjíríà federal government ló fún wọn kì í ṣèjọba àwọn Sunday Igboho kì í ṣèjọba àwọn tẹ̀ ń dárúkọ tẹ̀ ń kó mọ́ra nì kì í ṣèjọba àwọn ará. wọ́n fún yẹn ní odidi oyè ni ẹ̀yin wá sọ di olórí olódò of Nigeria. ẹ dákun tí làákàyè ò bá kéré tí làákàyè ò bá ti lu tí ò bá ti di bálbálà
ó sì wá jọra wọn báwọn ó sì wá jọra wọn kò lè dùn wá torí pé utawifu thumma awi ila baytin tariqatu ulaka nígbà tá tọwọ́ bọ̀ nínú ìgbésí ayé ilé wọn tá tọwọ́ bọ̀ nínú shakhsiyya wọn a rí pé zibela mawjuda fi shakhsiyyati kullihim ẹ rí pé dustbin ní ìgbésí gbogbo ìgbésí ayé àwọn tí wọ́n ń bú àwọn àfáà yìí dustbin ni wọ́n jẹ́ nǹkankan àmọ́ akọ̀ máa ṣe nà sí àfáà ní tẹ̀lé wọn kẹ́ ẹ lajú dáadáa ẹni tó wá fẹ́ tíyàn ṣe òun dúró pé bóyá kó máa wá tọwọ́ bọ àkídà wọn Ànábì Muhammad sallallahu alaihi wasallam àrínú àkàrò wípé ó ní pé inni lam umira an anquba an nufusil bashar aw kama qala wala ashqa sudurahum aw nufusahum hadisi yẹn bó ṣe gbé wá mi bóyá òun ní àbó nǹkan àmọ́ mọ́tínú hadisi yẹn máa ní hadisi yẹn bó ti wá nù pé Ọlọ́run ò gbé mi dìde láti máa wá bẹ́ẹ̀ láti máa wá jọ ọkàn wọn pé àkídà oníbẹ̀ẹ́nú ọkàn wọn tí wá ní pé ká sọ fún yín balligha anni ayatan walau ayatan ẹ sọ fún wọn wọ́n gbọ́ wọn ò gbọ́ ó kù sọ́wọ́ Ọlọ́run ò ní máa tú ọkàn wọn pé sáwọn lè àkídà wọn lè àbí kò lè ó fòókè àbí kò fòókè ẹ ṣe kí lẹ fi mọ̀ mi'yaru lẹ fi mọ̀ mizanu lẹ fi wọ́n ẹ fún pé lè yàkídà rẹ lẹ àbó ṣe kíní kan ẹni tẹ́ bá ti ń sọ bẹ́ẹ̀ gbogbo àwọn sífàtì yẹn ṣáàmìlẹ̀ tó fi inú fòsìkò gbogbo àwọn òròyìn yẹn ẹni tẹ́ bá ti ń búyàn pé eléyìí òun ṣe mùmìnì oníbídíà ni wọ́n tàbá wò dáadáa ẹ̀kọ́ yìí fún gbogbo yẹn àfáà ilé kọ̀ọ̀kan sọ̀rọ̀ pé sharrul wara man bi aibin nasi mushtagilun ẹ̀rí báwọn sharrul wara man bi aibin nasi mushtagilun misla zubabi yura'i mawdi al-ilali ohun tó bá yín jẹ́ lẹ́yìn tó bá ìsìláàmù jẹ́ tó jẹ́ kí ìsìláàmù dò ẹ̀yìn òun náà yí pé káwọn àáfà máa rí láìfi ara wọn kọ́ máa fẹnu bà ara wọn jẹ́ ní social media lẹ́yìn kọ́ máa jẹra wọn lẹ́yìn àwọn tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ni misla zubab wọ́n dàbí ṣinṣin yura'i mawdi al-ilali nígbà tí èèyàn ń sọ̀rọ̀ látòkè délẹ̀ like 2 hours tẹ́wá ń sọ wípé irú láìfo olúwa ń bẹ ohun tó ṣe tó dá ní ẹ̀ ṣe wí fáyé tẹ́ẹ̀bá ṣàṣàbò sí nígbà tí èèyàn rí bá tí èèyàn rẹwà tó ga látòkè délẹ̀ ẹ wá ń wá bu ibi tégbò wà lára rẹ̀ ọmọlúwàbí kò kí ń ṣe bẹ́ẹ̀ ẹlẹ́tẹ̀ ní gbogbo yín ẹ̀kọ́ nù ẹni ẹ̀ ń ṣe sálàfù pé ẹni gbàgbọ́ nínú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ọ̀dà ìwà ọkọ̀ ẹlẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ tí wọ́n ti lọ ẹ̀kọ́ rí fún yín bóyá ẹ gbàgbọ́ lóòótọ́ ń pè é pera yín pé ẹni gbàgbọ́ sí wọn lóòótọ́ bóyá ẹ gbàgbọ́ ìkan náà àwọn àfáàgbà Imam Ahmad bin Hanbal ó pe Abdullah bin Zubair ìjọ kan pé ta'ala la urika rajulan lam tara aynuka mithlahu qat ìrà Abdullah bin Zubair tẹ̀lé mi mo fẹ́ lọ fi ẹ́ mọ ẹnìkan tí ojú rẹ̀ ò fẹ́ rírú ẹ̀ rí ẹ máa wòran ó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ nù nígbà tí wọ́n máa lọ ọ̀dọ̀ Imam Shafi'i ni wọ́n lọ ọ̀dọ̀ ta ni ọ̀dọ̀ Imam Shafi'i fasa'aluhu mi'ata mas'alatin wọ́n sì bi Imam Shafi'i ní ìbéèrè 100 questions wọ́n bi Imam Shafi'i ẹ gbọ́ falamma kharaju nígbà tí wọ́n kú lọ́dọ̀ Imam Shafi'i tán torí Abdullah ibn Zubair òun àti Ahmad bin Hanbal wọn ò dá lọ àmọ́ nǹkan ni àwọn ní rasul amúrí àwọn mẹ́tẹ̀lì wọn pé àwọn àfa àwárí àwọn náà kọ́ àmúrí wúdi wọn dání sọ́dọ̀ Imam Shafi'i síbọ̀ nígbà tí wọ́n wá jáde tán iltafat ila Imam Ahmad Abdullah ibn Zubair wá dojúkọ Imam Shafi'i pé mo máa gbádùn rẹ̀ pọ̀ Imam Ahmad bí lọ́wọ́ Abdullah yìí pé kayfa ra'aytahu báwo ló ti rọ́kùnrin yìí síta lọ báyìí báwo ló ti rí sí tó gbádùn rẹ̀ pọ̀
Ahmadu Abdullahi dá lóhùn pé má àjábàhù ó yà mí lẹ́nu púpọ̀ ó dá lóhùn bẹ́ẹ̀ síbọn ó wá ní lakin ìrẹ́ Imam Ahmad lakin àmọ́ṣá o Allah hasta annahu qala kadha wa kadha àmọ́ṣá o fura wípé bàbá yìí sọ̀rọ̀ kan tọ́lọ́hun ò fẹ́ tánà bí ò fẹ́ rí. Abdullahi ibn Zubayr ló sọ ó ń sọ bẹ́ẹ̀ fún Imam Ahmad. Allahu akbar, Allahu akbar. Imam Ahmad wá bèèrè pé kí ni nǹkan náà, kí ni mistake wo ló ṣe tó rí. Ó wá kà wa adada asharata akhta'in. Ó wá kà mistake tí Imam Shafi'i ṣe, ó wá rí pé mistake 10 ló ṣe. Rí pé àwọn èèyàn yìí irú wọn ti ń bẹ tipẹ́, ó ti ń bẹ tipẹ́. Ẹbí yẹn lè rí 100 questions. Kátàmí pé wá ṣe mistake 10 ń bẹ, kí ni nǹkan tó wà ń bẹ? Ṣé a fẹ́ pé tán ni? A lè pé tán. Kullu mushahidin yukhti'u wa yusibu wa man ijtahada fa asaba falahu ajran wa man ijtahada fa yukhti' falahu ajrun wahid. Kí ni wàhálà yìí? Ìyẹn gbogbo wa. Ìbọn nígbà tí Imam Ahmad bin Hanbal tó fẹ́ kọ́ Abdullahi bin Zubayr lẹ́kọ̀ọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi sọ. Ó wá sọ fún yí pé limadha turakkizu ala hadhihi wa indahu 90 sawaba. Aláìmoore ni ọ́, kí ló dé tó fi contemplate lórí just ordinary 10 mistakes, ordinary 10 mistakes 10 yìí ṣe, ìyẹn ló wá lè yín mọ́, ìyẹn ló wá dé yín mọ́. Báwọn èèyàn ti ń dé yín mọ́ ọ̀rọ̀ mùdírù lénìí tó sì yẹ pé tí wọ́n ń sọ ní òye àwọn ẹni ohun tí mùdírù ń sọ ní òye wọn ò ká tí àdébẹ̀ wọn ò lájú débẹ̀ o. Mùdírù sọ̀rọ̀ ìjábọ̀ ńgbà kan, ó pariwo yé mùdírù túndé o. Lẹ́ni ọdún kan sígbà náà àwọn tí wọ́n ń gbèjà, àwọn Saudi tí wọ́n ń gbèjà, ó padà sọ̀rọ̀ tí mùdírù sọ kò wá tán bí họ́ọ́bí. Àmọ́ ìftáhù tí mùdírù ti ṣe, fatiwa tí wọ́n ti ṣe, táwọn tẹ́ ń gbèjà padà wá báàkì mùdírù lẹ́yìn pé ó yá mùdírù ló wà lórí òótọ́, ṣe padà jáde. Alábùkù ni owó lẹ́ ń wá torí lókúmẹ́tún social media, torí lókúmẹ́, torí òkèlè social media tàbí fẹ́ jẹ tó fẹ́ máa fún lówó lórí ẹ̀ lẹ́ẹ̀lẹ́ torí ẹ̀sùn dúdú mọ́, ẹ̀sùn dúdú fáyé káyé gbọ́. O fẹ́ sòdodo, àwọn èèyàn ń bẹ lù yín ní Ìbàdàn bọ̀ wọ́n sòdodo fún wọn lẹ́ẹ̀rọ Ìbàdàn ló wà. Wáàsí mélòó lẹ tí ì ṣe fún? Ẹ ṣe wáàsí fún, ẹ ṣe wáàsí fún kó padà níbi tó ń ṣe nì. Àfà bọ̀dá wa Oríyọmí Hamzat ní ń kobo, àfà kọ́nù o, Oríyọmí Hamzat ń kobo, ó ń kobo àfà kọ́nù o. Tẹ́rì máa bú kí lẹ rí ṣe sí ẹ̀yin àfà alágbòsí ń tẹ̀wá ń bàdàn. Àwọn tẹ́ẹ̀kẹ́ yẹ máa wá bú lẹ́ẹ̀ máa wá bú, olóòdó ní gbogbo yìí. Imam Ahmad ó wá ṣe correction fún Abdullahi bin Zubayr ní pé limadha turakkizu ala hadhihi wa indahu 90 sawaba. Èèyàn dáhùn kan 90, mistake 10 tó wá ṣe ló wá rí. Èèyàn dára tó bá ń dẹ̀rẹ̀ bí nínú gbèsè ayé rẹ̀, nínú ọkàn rẹ̀, tó ṣe pé dẹ̀rẹ̀ bí ìlú yẹn lọ́lọ́run ó wò. Torí pé Ànábì sọ fún wa, àmọ́ àwa tá a bá kọ́ ilmun nafs a lè mọ̀ túmọ̀ rẹ̀ dáadáa bí àwa tá a kọ́ ilmun nafs. Torí pé ọkàn láàrin ni Ọlọ́run fẹ́ wò, ọkàn kó wà ní onírùgbọ̀n kan Ọlọ́run fẹ́ wò. Òun pariwo àmọ́ Ọlọ́run kọ́ Ọlọ́run fẹ́ wò, ìwọ kọ́ ló sọ fáyé pé o mọ Ọlọ́run. Ọlọ́run ni ó sọ fúnra rẹ̀ pé ẹ lè mọ Ọlọ́run, èèyàn mi ni ẹjẹ́ mọ́ sọ́dọ̀, àpẹẹrẹ sì máa bẹ lára rẹ̀. Ìwọ kọ́ ló polówó rẹ̀ fún apò mọ Ọlọ́run, ìwọ kọ́. Imam Ahmad bin Hanbal ó wá sọ fún pé, ó ṣe nasiha fún pé khuz sawabahu wa turak akhta'ahu. Dáadáa tó sọ ní orí,
dáadáa tó sọ tó dání tó dùn mẹ́nu ni òun ni ó máa sọ fáyé. Fi n tó ṣe mistake tó ṣe ni fi ilẹ̀ torí pé ẹlẹ́ran ara ni. Torí pé kí ni ẹlẹ́ran ara ni. Ẹ̀yin èèyàn, nàṣíhà mi rè fún yín. Àmọ́ kí ló fà á tí wọ́n fi ń gbógun ti Markaz, tí wọ́n fi ń gbógun ti Mudiru? Ìtumọ̀ rẹ̀ rí ní tó fà rí. Ọmọ wípé ilé kéwú kan ò sí tó lè sọ tọ́fáyé ju Markaz lọ. Kò sì ṣe bẹ̀rẹ̀ àtàná ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Ẹfẹ́jà tu ni àbáyé tu àmọ́ àti ní ìtú nísìn tẹ́ bá sún àkògiri á tu. Bẹ̀rù anybody a máa kọ̀ dákẹ́ tó di fìtínà ni. La akhafu darakan wala akhsha. Bẹ̀rù anybody. Ọmọ Ògùn lèmi o, Abẹ́òkúta lèmi yìí ṣe lọ ni. Àwọn máa sọ̀rọ̀ bó ti yẹ ni, bó ti dá láti máa sọ. Mo fọ̀rọ̀ Markaz jọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láyé Zuhair. Olórí kan ní Zuhair láyé rẹ̀. Ó fẹ́ ṣe kó máa fi ẹṣin kó máa fi sáré, kó máa fi ṣe eré ìje. Zuhair dẹ̀kẹ̀rẹ́ ọmọ Absi ni tí olórí wọn jẹ́ Qais. Abasa yìí dẹ̀kẹ̀rẹ́ ń bẹ ní Najd. Àwọn tó wá fẹ́ bá wọn ṣeré ìje olórí wọn jẹ́ Hamlu bin Badr. Mo wá fi àwọn Bani Qais mo fi wé Markaz. Hamlu bin Badr mo fi wé àwọn ọ̀tá Markaz. Àti Bani Qais àti Bani Hamlu bin Badr tarahana al-dahis wal gubara. Wọ́n fi wọ́n wọ́n àwọn pé ẹ̀sìn mi ní ó gbáwájú ni abẹ́sìn tí. Àwọn Hamlu bin Badr ó wá fẹ́ dọ́gbọ́n bídíà. Wọ́n fẹ́ dọ́gbọ́n kí ni ọgbọ́n bídíà táwọn tó pẹ̀lú alálùsúnà dìde ní dáyìn wọ́n fẹ́ dà tí wọ́n fẹ́ máa dá Markaz lọ́nà pé àwọn ọkùnrin bóyá káwọn fowó dá lọ́nà àbí káwọn bà á jẹ́ làwọn ò fi déwájú. Sì lè débẹ̀ torí pàbó sí èèyàn fi ń gbáwájú. Àwọn Hamlu bin Badr yìí wọ́n wá mú ọkùnrin méjì, àwọn tí wọ́n mọ̀ náà dá tí wọ́n mẹ́nu fi bà yẹn jẹ́ báwọn tòní ṣe gbẹ́wèrè kan ta kó máa fẹnu bà wọn àfáà jẹ́. Ní máa dárúkọ rẹ̀ tó gbé fáírọ́ọ̀sì ni tó bá ti ń dárúkọ rẹ̀ yóò máa kó òrùn ẹni. Ní dárúkọ rẹ̀ á fílẹ̀. Àmọ́ ọ̀tá bá rí pé òkè tó bá wà pẹ̀lú rẹ̀ àjọ máa fà á. Ọwọ́ ọmọkùnrin méjì lọ fi dáná pé tí ẹṣin bà ní àwọn Qais yìí tó bá ti lè gba wájú kí wọ́n bẹ̀ lẹ́sẹ̀ kó lè ṣubú kẹ́sìn tí wọ́n lè ráyè kọjá wájú. Ẹ̀yàn okó dúró ọ̀rọ̀ rí tí mo sọ fún yín láàrin àwọn ọ̀tá Markaz àti Markaz. Ẹṣin àwọn Zuhair wá gba wájú, àwọn tí wọ́n fi sọ́nà ni wọ́n wá rí kíní ní ṣe. Wọ́n ṣe kíní wọ́n rí ṣe tí lè rí tí Markaz ṣe, lè bàjẹ́, lè gbé Markaz ṣubú, lè gbé Mudiru ṣubú láíláyé. Tó bẹ́ẹ̀ torí pé iṣẹ́ tọ́lọ́run ti parí ni. Sayuhzamul jam'u wa yuwalluna dubur. Kullama awqadu an-nara lil-harbi atfa'aha Allah. Gbogbo ète yín lọ́lọ́run bá wa parẹ́, Ọlọ́run pa yín rẹ́ mọ́. Oye báwọn. Ọwọ́ àárí ẹ̀sìn náà, ọwọ́ àárí gbé ṣubú torí kíni? Torí miata galuwatin. Torí àwọn nǹkan tí wọ́n kó kalẹ̀. Àwọn Bani Qais wọ́n gbé 100 àpẹẹrẹ èso àwọn nǹkan ọ̀rọ̀ wọ́n kó kalẹ̀. Àwọn Bani Hamlu bin Badr náà ọkọ̀ tí wọ́n kalẹ̀ torí nǹkan kékeré ni. Torí wọ́n fẹ́ gbáwájú. Wọ́n wá pàpẹ̀ wọn pé àwọn alùsúnnà àwọn èèyàn míì alùbídíà lórí nǹkan táwọn tó nínú ẹ̀ṣẹ̀ nù. Ọmọ pé Mudiru ló lè bá wọn sọ tẹnu wọn tókè lọ sí bá Mudiru jẹ́ o. Ẹ̀yin ẹ ṣe làákàyè. Fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin. Lónìí ìní sọ jù báyìí lọ. Faman sha'a ittakhadha ila rabbihi sabila. Wọ́n tó bá fẹ́ dímú, wọ́n tó bá wùn gbẹ́rù gbọ́rí
máa bà wá jẹ́ lọ ó bọ́ ló ń bẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.